A kú dédé àsìkò yìí. Ló ń dé sí ojú ìwòran yín láti Fẹ́lí Online TV. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lánàá tí í ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 24 nínú oṣù kẹsàn-án ọdún yìí ńláàrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun ló pe ẹni tó jẹ́ alámòjútó fún ìpínlẹ̀ Rivers fún odidi oṣù 6 lọ́kúnlé eyín ọ̀gbẹ́ni Admiral Ibok èyí tó ní kó yọjú sí iléeṣẹ́ ààrẹ nílùú Àbújá nítorí wàràǹṣeṣà nínú pàjáwìrì èyí tí ààrẹ Tinubu èyí tó pe Ibok ètè tó pè fún ọ níbẹ̀ náà láti rí ẹni tó jẹ́ alákòóso fún ìṣúná owó àti ọrọ̀ ajé nílẹ̀ yìí ọ̀gbẹ́ni Wálé Ẹdùn tó náà pe àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba inú ìpàdé náà èyí tí ààrẹ Tinubu pè ní pàjáwìrì fún Ibok ní ìpínlẹ̀ Rivers lásìkò tó dilé mú gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà nígbà tí wọ́n ní kí Fubara lọ́rọ́ kúnlẹ̀. Wàyí o ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers náà ti sọ wípé Ibas tó lò lórí ipò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers láti mọ ọ̀nà tó gbà ná àwọn owó èyí tí ìjọba àpapọ̀ lẹ̀ yìí tí wọ́n fi ránṣẹ́ o sí ìpínlẹ̀ Rivers síwájú kó tó di pé ààrẹ Tinubu pè é nípe pàjáwìrì lánàá tí í ṣe ọjọ́rú Wednesday. Nínú àwọn ọ̀rọ̀ tó tún jẹyọ náà ni wípé láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí owó tí ìjọba àpapọ̀ èyí tí wọ́n ń tarí sí ìpínlẹ̀ Rivers kí alákòóso náà kó ṣe àmójútó àti àyẹ̀wò gbogbo owó èyí tó lọ sí àpò ìjọba ìpínlẹ̀ Rivers láàrin oṣù 6 èyí tó fi ń bẹ lórí àga gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Alhaji Atiku Abubakar máa ń sọ wípé ètò ìbò ọdún 2027 tó ń bọ̀ yìí bóun bá lórí ọ̀fẹ́ àti àǹfààní láti jáwé olúborí sí ipò ààrẹ ó ní òun ò ní kọyán àwọn Yorùbá pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí òun ò ní kọyán wọn kéré nítorí pé àwọn gangan nígi lẹ́yìn ọgbà òun. Atiku Abubakar èyí tó sọ ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan láyé wípé Atiku Abubakar ló dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn látàrí wípé ìbáṣepọ̀ akèrè ó ní ìyàwó tí òun fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé òun títí ó ní ìmọ̀ Yorùbá ni nítorí wípé ìbáṣepọ̀ tó ń bẹ láàrin òun àti Yorùbá ó kọjá ohun tí ẹnikẹ́ni tó lè fọwọ́ yẹpẹrẹ mú. Ó ní láti ìgbà tóun ti fẹ́ ìyàwó tó jẹ́ ọmọ Yorùbá láti ọdún náà lọ́hùn-ún títí di àsìkò yìí lòun ti ń gbé òṣùbà káre fún gbogbo ọmọ Yorùbá káàfàtà. Ó ní ṣùgbọ́n tá a bá ní ká wò lápá ti àwọn Fúlàní ó ní ọ̀rọ̀ wọn ká fi sẹ́nu ká dákẹ́ ni. Atiku Abubakar wá jẹ́jẹ́ tóun ti ìlérí wípé bóun bá lè jáwé olúborí tí gbogbo ọmọ gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n bá lè ṣe àtìlẹ́yìn fún òun láti jáwé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027 olódáhùn lójú wípé ibi tó ga àti àwọn àyè tó ní àpẹẹrẹ lòun yóò gbé àwọn ọmọ tó jẹ́ ti apá gúúsù ìwọ̀ oòrùn lòun yóò fi wọ́n sí nínú ètò ìṣèjọba àwọn. Bákan náà yóò sì rí dájú wípé òun mú gbogbo nǹkan dẹrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù gbogbo ọmọ Yorùbá pátá gẹ́gẹ́ bí ìlérí àti àdéhùn ọ̀rọ̀ èyí tí Atiku Abubakar tó mú léde
lánàá tí í ṣe ọjọ́rùú. ṣé kí ọlọ́run ọba adẹ́dàá kó dákun dábọ̀ kó máa fi ṣọ́ rẹ̀ kó fi máa ṣọ́ wa ni o. iná ọmọ òrárá mà ló ṣiṣẹ́ ibi nílùú ìbàdàn eyín lánàá tí í ṣe ọjọ́rùú Wednesday gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún tí wọ́n fi léde o. ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún tí wọ́n ní iyàrá ìtajà bíi 14 báyìí ló jó gúdúgúdú tó ń tẹ àwọn. ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà tó ṣẹlẹ̀ nínú ọjà kan èyí tí wọ́n pè ní Ògúndìpẹ̀ nílùú Ìbàdàn tí ṣe lúlú ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ panápaná nílùú Ìbàdàn lédè wípé látàrí ìpè pàjáwìrì èyí tí wọ́n pè ní lemọ́lemọ́ o sí ẹ̀ka iléeṣẹ́ èyí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ló ta àwọn òṣìṣẹ́ panápaná lólobó tí wọ́n sì tá mọ́ra nítorí wàrà ṣẹṣà èyí tí wọ́n dì á mọ́ra láti lọ rèé dóòlà ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún èyí tó wáyé o. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbàjọ panápaná náà nílẹ̀ Ìbàdàn ti sọ, ó ní pẹ̀lú ìjáfara àwọn òṣìṣẹ́ panápaná òun ló tètè fún wọn ní àṣeyọrí o. ó ní ṣùgbọ́n nígbà tí wọn yóò fi paná ọ̀hún délẹ̀ ìyàrá ìtajà 14 òun níná ló ti sọ di ọṣẹ́ o tó sì ti ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye jẹ́ nínú rẹ̀. ṣùgbọ́n ìròyìn ayọ̀ kan ṣoṣo èyí tí wọ́n fi léde ni wípé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ o. ọ̀gá àgbà panápaná tilẹ̀ Ìbàdàn wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn láti rí dájú wípé nígbà tí wọ́n bá ń ti yàrá ilé ìtajà wọn kí wọ́n rí dájú wípé ààyè tí àwọn iná mọ̀nàmọ́ná ti ṣe náà bá wà ó jẹ́ ààyè tí ò lè bà nǹkan jẹ́ o. bó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n padà mú iná lọ tàbí wọ́n tàn án léyìí tí ó ṣojú yoyoyo èyí tó lè ṣá iná lára ògiri, nítorí wípé púpọ̀ nínú àwọn àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ jàmbá iná èyí tí wọ́n fi léde nílẹ̀ Ìbàdàn lùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní àtàrà iná ọba èyí tí wọ́n mú wá tó ṣojú yoyoyo látànjù òun ló fà á tí iná fi ń ṣẹyọ tó sì ń ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye jẹ́ léyìí tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti dẹ́kun irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ náà nítorí owó àti tó ń bàjẹ́ ó kọjá ní tí ẹnikẹ́ni tó lè fọwọ́ yẹpẹrẹ tó lè fi mú. àwọn ìdílé 5 kan rèé èyí tí wọ́n jẹ oúnjẹ kan tí wọ́n sì ní látàrí oúnjẹ ọ̀hún tí wọ́n jẹ òun ló fẹ́ sọ wọ́n di èrò ọ̀run. gẹ́gẹ́ bí ìròyìn náà tó ti wáyé èyí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue tí wọ́n ní ìyá kan tó ń ti àwọn ọmọ rẹ̀ 4 èyí ni wọ́n jẹ oúnjẹ èyí tó fẹ́ sọ wọ́n di èrò ọ̀run. ṣùgbọ́n wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ ọ̀hún tí í ṣe ọmọ ọdún 4 òun ló gbẹ̀mí mì nígbà tí ìyá tó ń ti àwọn 3 yòókù tí wọ́n ń bẹ nílé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́. gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi léde fún àwọn oníròyìn láti ìpínlẹ̀ Benue lórí ìṣẹ̀lẹ̀ náà ṣe lálàyé wípé oúnjẹ èyí tí wọ́n ṣe tí wọ́n sì gbé sílẹ̀ èyí tó jẹ́ fún àsìkò díẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ ọ̀hún. wọ́n ní nígẹ̀rẹ́ tí wọ́n jẹ oúnjẹ náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá yìí àti ìyá náà èyí ni wọ́n gbàgbé ohun tí ń ṣe wọ́n tó oúnjẹ náà èyí tó dàbí ẹni wípé wọ́n gbé oúnjẹ parí tó fẹ́ sọ wọ́n di èrò ọ̀run. gẹ́gẹ́ bí ìròyìn ti fi léde wọ́n ní oúnjẹ ọ̀hún ni wọ́n kófìrí ohun tí ìfura o wípé bóyá wọ́n ti fi gamale sínú oúnjẹ ọ̀hún fún àwọn mọ̀lẹ́bí náà. ṣùgbọ́n ọmọ kékeré tí í ṣe ọmọ ọdún 4 èyí tó kéré jù nínú àwọn mọ̀lẹ́bí náà òun ló ti gbéṣẹ̀ èyí tó ti jẹ́ Ọlọ́run bá nípè nígbà tí àwọn 4 yòókù tí wọ́n ń bẹ nílé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí eégún ẹni bá jóore orí a máa yá atọ́kùn, àti wípé ìwà rere báyìí ń lẹ̀ṣọ́ ọmọ ènìyàn. ìwà òun náà sì ní ẹwà obìnrin tó bá ní ìwà tó tún ní gbogbo lónìí o. adíá fún ìgbésẹ̀ àti ìwà dáadáa kan èyí tí David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido tó wù tó ń ti ọkọ̀ bọ̀gìnì mẹ̀sí ọlọ́yẹ̀ kan èyí tó fi ta ìyàwó rẹ̀ Chioma tó fi ta lọ́rẹ o. gẹ́gẹ́ bí Davido bó ti sọ ọ̀rọ̀ náà, ó ní inú òun dùn ayọ̀ òun kùn láti ìgbà tí òun pẹ̀lú Chioma tí wọ́n ti ń fẹ́ra wọn
lòun ti rí àwọn àyípadà rere nínú ayé òun, èyí tó sì mú ìlọsíwájú bá ìrìn àjò iṣẹ́ tóun yàn láàyò tí í ṣe iṣẹ́ orin. Ó ní gbogbo ọ̀nà ló sì fi fún òun lọ́kàn balẹ̀, kì í ṣe àwọn obìnrin pamínkú èyí tó ń ṣorí bembe sọ́kọ o. Ó ní ibi tí òun bá ní kó jòkó sí níbẹ̀ náà ni Chioma yóò jòkó sí o, tóun bá ní kó dìde dúró bẹ́ẹ̀ náà ni yóò sì dìde dúró. Davido ní Chioma tí í ṣe ìyàwó òun kò fi ìgbà kan gbóhùn lẹ́nu rí. Ó ní nípa ìdí èyí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá a bá fún lóhun ìyàlẹ́nu tó dáa, ó ní kò sí ohun tí fi ń ṣèyàn. Ìdí rèé tí Davido tó fi ra Mercy Ọlọ́yẹ́, èyí tí wọ́n gbé sórí òṣùwọ̀n tó ń lọ bíi 240 million naira. Ọkọ̀ tuntun tí í ṣe ti ọdún 2025 yìí G-Wagon tó fi ta ìyàwó rẹ̀ Chioma, tó fi ta lọ́rẹ, tó sì gbà á ládùúrà wípé ikú kò ní ya ìfẹ́ tí ń bẹ láàrin òun àti ìyàwó òun. Àwọn méjèèjì ni wọn yóò jọ dàgbà tí wọn yóò dògbò gẹ́gẹ́ bí Davido bó ti gbà á ládùúrà fún Chioma lẹ́yìn tó ta lọ́rẹ ọkọ̀ bọ̀gìnì G-Wagon tí í ṣe tọdún 2025. Tó ẹ̀yin ará, wọ́n ní ìpéǹpé báyìí ńlá láàfìlà, tó bá ti ń kọjá abẹ yóò máa di bàbá ṣé ò sí nǹkan. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, ire ayọ̀ Ọlọ́run kò ní wọ́n wa o. Ẹ ṣeun gan-an. Fúnmi Adénúgà ló mú wá sí ojú ìwòran yín. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.